àfọlọ́kàlà àpapọ̀ ẹni ọlọ́run lápapọ̀ àfọlá ìkan tí gbogbo ẹni ọlọ́run dì mọ́ bàbá gọ́ọ̀sì alájùṣe Ibrahim ọlọ́wọ́lá yìí wọn lọ́dọ̀ ọlọ́run tọwọ́ ìmáàmù alẹ́ ń pé lójoojúmọ́ ọlọ́run mẹ́jẹ ọlá Muhammad ẹ wá ń gbúrò báyé ọlọ́run jẹ́ ẹ máa ń kúrò ayé lọ láyé láyé pẹ̀lú ẹ̀mí gígùn. Olówó ṣọ̀rẹ́ olówó, ọ̀dàlẹ̀ ṣọ̀rẹ́ ọ̀dàlẹ̀, ẹni náà ní ìṣọ̀rẹ́ ara wọn lórí àsọ̀rọ̀, ara wọn ni wọ́n ń ṣe. Ẹ̀ka mi kí Michael Kọ́láwé, Adékọ̀yà. Michael ẹ̀ka mi lòlù yẹn fún kí n máa gbọ́ nígbẹ́rú. Ọ̀nàrẹ́bù Adébọ̀ Adé Ògiri Ògiri ń gbẹ́kú. Mo sì ní ọ̀gbẹ́ gbogbo yá mi lọ́yà. Yàgò mo lu ẹgbẹ́ wa ìjọya. Àná àdàbẹ̀mbẹ̀ máa fetí sí mi. Ó ti wèrè o. Kò jẹ́ dúró de mọ́tò lọ́kàn lọ́jọ́ náà. Ẹ̀dá tó fojú rọrùn, àṣàlá ìjọba ẹ̀ka sí ìrọ̀rùn. Ojú rí máa wo lè máa rọra. Máa ń pè kíwá bí kíwá ń jẹ́. Kíwá kankan gbọ́dọ̀ fọ́n lórí pé kíwá ju kíwá lọ. Ọba àlè àyífẹ́ ìsáájú tó ń gbẹ náà kò lọ́jọ́ sí. Ẹ̀gbọ́n ní títà àkálìtù ní báwọn kan fún Kàbírù. Ó ní látọ̀ lórí ẹ̀mí Ṣákírù. Tá àkálìtù Kàbírù Sẹ̀mí Mukaila Bísí Àkàrà Ṣíkù Kùfúrí Mùsílíù Fáúsá Ṣákìrátù Dàdìkì Mariam Fatima. Èyí ọmọ bàbá wọ́n ṣe bí àwọn àmàjà ọba ló máa wá jẹ. Wọ́n ṣe bí àwọn àmàjà ọba ló máa wá jẹ o. Ọ̀bẹ o sí mọ́ kò sí ìdààmú o. Ìjà o sí mọ́ kò sọ́ọ̀tẹ̀ mọ́ o. Wọ́n ṣe bí àwọn àmàjà ọba ló máa wá jẹ.
ṣé kí èèyàn rí ẹ̀fẹ̀ sí omi ìgbà fóun kìíní bóyá àgbà ó ṣe kìíní ó lulẹ̀ ó ṣe kejì ó lulẹ̀ ó ṣe kẹta ó lulẹ̀ ẹgbẹ́ kìíní yẹn wá dà ó.